ìsìnkú olùkọ́ tí àwọn agbébọn pa lásìkò tí wọ́n kọlu ilé ẹ̀kọ́ méjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òní ni ètò ìsìnkú olùkọ́ni tí àwọn agbébọn pa lásìkò tí wọ́n kọlu ilé ẹ̀kọ́ méjì kan ní agbègbè Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́tà ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Àwọn agbébọn náà wọ́n mọ̀ yìnbọn pa ọ̀gbẹ́ni Joel Adesiyan ẹni tó jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ girama Community High School Ẹ̀sìnẹ̀lẹ̀ lásìkò ìkọlù náà. Ètò ìsìnkú olùkọ́ tí wọ́n mọ̀ ṣekú pa náà yóò wáyé ní ìjọ onítẹ̀bọmi Ayégún Baptist Church nílùú Ògbómọ̀ṣọ́. Kí ló ṣẹlẹ̀ ṣáájú? Àwọn agbébọn ni wọ́n kọlu ilé ẹ̀kọ́ LA School àti Community High School Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ń làwọn agbébọn náà mọ̀ pa olùkọ́ kan tí wọ́n sì jí olórí ilé ẹ̀kọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí ẹnikẹ́ni kò tí ì lè sọ iye wọn múlẹ̀ níbi ìkọlù náà. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká ó máa fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde tó máa fi síta ní ọjọ́ Ẹtì náà. Ó ní àwọn ajínigbé wọ́n máa ya wọ ilé ẹ̀kọ́ yìí ní nǹkan bíi aago 7 sí 9 òwúrọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ń ṣètò orin kíkọ tí wọ́n máa ń ṣe lórí ìlà lásìkò tí àwọn agbébọn náà tí wọ́n máa dé sí wọn. Bí wọ́n ṣe dé ni wọ́n máa ṣínà ìbọn bolẹ̀. Wọ́n gbé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà abilékọ Rachel Alamu pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí ẹnikẹ́ni kò mọ iye wọn lọ. Nínú ìkọlù náà ni wọ́n ti yìnbọn fún olùkọ́ kan ẹni tí ìròyìn sọ wípé ó mà jáde láyé bó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá kò fìdí eléyìí múlẹ̀. Kí Ọlọ́run ọba Elédùmarè kó máa ṣọ́ wa kó bá dá wọn padà láyọ̀ àti àlàáfíà kó má jẹ́ kémi àti ká kó sí páńpẹ́ àwọn ajínigbé o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́ọ̀ba yóò wá èmi àti ń rí. Àmín.